Punch ló gbé jáde láàárọ̀ yìí. tó bá jẹ́nu ìwé ìròyìn. tó látàrí ètò ìdìbò ọdún 2027 táwọn èèyàn kan sara wọn jọ fún lọ́tún lọ́sì àwọn agbọ̀n kan nú ẹgbẹ́ òṣèlú PDP wọ́n mọ̀ tí ń ṣe bẹ́ẹ̀ wọ́n ti ń bá Òbí àti Àtíkù wọ́n ti ń bá wọn sọ̀rọ̀ ìpè ẹ̀yìn ara bí ẹja ṣe báyìí ìwé ìròyìn Vanguard ńlọ fa kíní ọ̀hún jáde láàárọ̀ yìí. tó lórí ìwé ìròyìn The Nation eléyìí tí ọwọ́ mi tẹ́ láàárọ̀ yìí wọ́n ní sẹ́ẹ̀rí òfin owó orí eléyìí tá à ń tan lẹ́nu rìkọ̀rìkọ̀ wọ́n ní ẹ mọ̀mọ̀ já tanra wa ipa rẹ̀ lórí àwọn òṣìṣẹ́ ọmọ sọ̀tọ̀ọ̀tọ̀ o òsì ọmọlẹ̀ àjàìrò àwọn ni wọ́n gbé ọ̀rọ̀ náà jáde láàárọ̀ yìí ìwé ìròyìn The Nation òun ló sì gbé jáde ṣé ká lọ láti bẹ̀ àbó láti bẹ̀ lọ jẹ́ kí n fi kókó eléyìí kí n sì fi ṣe ìtúpalẹ̀ eléyìí tí wọ́n mú ICPC rèé o wọ́n mọ̀ jẹ́jẹ́ wọ́n láwọn tẹ̀síwájú lórí tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ ẹni tó jẹ́ ọ̀gá àgbà ní iléeṣẹ́ eléyìí tó ń rí sí bí a ṣe ń pè pò lórílẹ̀‐èdè Nàìjíríà tẹ́lẹ̀ Ahmed wọ́n ní wádìí táwọn ń ṣe lórí ẹ̀ bó tilẹ̀ jẹ́ pé Dangote ló ti yọwọ́ nú ẹ̀ àwọ̀ yọwọ́ o torí pé bó Òbí bá jọmọ ẹ̀ sínú ìjà lọ bó bá sọ pé òun dáríjì ọmọ òun ìjà ló ní dáríjì Daily Post ló gbé jáde òun náà láti fi máa tú palẹ̀ ẹ̀ láǹfààní ládàrapọ̀ mọ́ alójókòó kan ìbánidọ́rẹ̀ Facebook YC87.9 FM ìwé ìròyìn The Daily Post òun náà ló máa gbé jáde wọ́n ní àjọ eléyìí tó ń rí sí ìwà àjẹbánu lórílẹ̀‐èdè Nàìjíríà ICPC òun náà mọ̀ ti ṣe bẹ́ẹ̀ náà ti sọ̀rọ̀ o wọ́n ní á tẹ̀síwájú kọ́dà gbogbo ìwádìí eléyìí tá à ń ṣe lórí ẹni tó ṣe bẹ́ẹ̀ tó ti jẹ́ alága nínú iléeṣẹ́ eléyìí tó ń rí sí bí a ṣe ń pín epo lórílẹ̀‐èdè Nàìjíríà eléyìí tó ṣe bẹ́ẹ̀ tó kọ̀ òfin sẹ́lẹ̀ ní kò pẹ́ yìí Farouk Ahmed wọ́n ní bó tilẹ̀ jẹ́ pé ẹni tó jẹ́ ọ̀gá àgbà iléeṣẹ́ elépo ti Dangote Alhaji Aliko Dangote bó tilẹ̀ jẹ́ pé ìwé tó kọ ó lóun ti yọwọ́ mbẹ̀ ICPC fìdí ọ̀rọ̀ yìí múlẹ̀ wọ́n ní sẹ́rí àwọn ti gbàwé o ní ọjọ́ karùn-ún oṣù kìíní eléyìí tá a wà nínú ẹ̀ yìí látọwọ́ Dangote látọwọ́ ẹni tó ẹ pé ó jẹ́ olùdámọ̀ràn rẹ̀ lórí ọ̀rọ̀ eléyìí tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ òfin ọ̀mọ̀wé Oje Onaja ẹni tí ó fi sọwọ́ tó ń ti àwọn tó kù rẹ̀ lórúkọ iléeṣẹ́ Dangote ṣùgbọ́n o ju gbogbo ẹ̀ lọ ìyẹn tá a gbà yìí a gbà o wípé wọ́n yọwọ́ mbẹ̀ bó tilẹ̀ jẹ́ pé wọ́n ti fi ìwé ìpẹjọ́ náà síwájú àwọn àtifẹ̀sùnkàn eléyìí tó wáyé ní ọjọ́ 16 oṣù kejìlá ọdún 2025 tó jẹ́ pé gbogbo tó wà nínú ẹ̀ òun náà làwọn ti rí wọ́n ní sẹ́ẹ̀rí ibi tọ́rọ̀ dé dúró yìí iléeṣẹ́ kan eléyìí tó tún jẹ́ ti agbófinró lórílẹ̀‐èdè Nàìjíríà àwọn náà mọ̀ ti tọwọ́ bọ̀ ọ̀rọ̀ yìí pé àwa gan ní lọ́kàn láti dá sí wọ́n ní bó ti wá jẹ́ pé àwọn àjọ ICPC ń làwọn sọ pé tó àwọn lẹ́tọ̀ọ́ láti dá dúró nínú ìwádìí eléyìí táwọn ṣe láì farakan ẹnìkankan kó lè tẹ̀síwájú ṣùgbọ́n gẹ́gẹ́ bí wọ́n ti wá sọ̀rọ̀ wọ́n nínú ìwé tí Ọ̀nàjà tó fi sọwọ́ sáwọn ó sì àfihàn rẹ̀ pé Dangote kò lọ́wọ́ kò lẹ́sẹ̀ mọ́ nínú ọ̀rọ̀ onímọ̀ ẹ̀rọ Farouk Ahmed eléyìí tó síbẹ̀ tó ti kúrò nínú iléeṣẹ́ náà látàrí awuyewuye ọ̀rọ̀ tó bójú yọ ṣùgbọ́n àwa ò lè dá dúró mbẹ̀ ẹ kú mọ̀ pé n tá à ń ṣe ó lọ ní ìbámu pẹ̀lú ìwé òfin tó dúró sí orí kẹta ẹsẹ̀ kẹrìnlá àti tó dúró sí orí kẹtàdínlọ́gbọ̀n ẹsẹ̀ kẹta eléyìí tó fún wa láǹfààní láti tẹ̀síwájú nínú iṣẹ́ ìwádìí wa lórí tó ní ṣe pẹ̀lú ìgbàgbọ́ àti ìrètí àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà a sì gbọ́dọ̀ síbẹ̀ ẹ wò ó kẹ́ ẹ lè gbádùn ẹ lọ sínú ìwé ìròyìn Daily Post eléyìí tó gbé jáde wípé àjọ ICPC wọ́n ti sọ̀rọ̀ wọ́n ní àwọn ọmọ tẹ̀wájú o nínú ìwádìí eléyìí táwọn ń ṣe lórí ọ̀rọ̀ Ahmed ẹni tó ti gbà kan rí tó ti jẹ́ ọ̀gá àgbà níléeṣẹ́ eléyìí tó ń rí síbi àṣẹ pé èpò lórílẹ̀‐èdè Nàìjíríà bó tilẹ̀ jẹ́ pé Dangote ti yọwọ́ tiẹ̀ ó ti yọsẹ̀ rẹ̀ mẹ́ẹ̀ òkúta tọ́ ọ̀rọ̀ rẹ̀ o Wike rẹ̀ o ó ti ṣe àpèjúwe Fubara ó ní ọmọ burúkú ni Daily Trust ló gbé jáde ẹni tó ti gbàgbà kan rí jẹ́ gómìnà ní ìpínlẹ̀ Rivers tó tún jẹ́ alákòóso fún olúlulẹ̀wà Àbújá lásìkò yìí ìyẹn sọ Wike lọ́mọ ti ṣàpèjúwe gómìnà Siminalayi Fubara tìpínlẹ̀ Rivers o ó ní sẹ́ẹ̀rí gómìnà yìí ọmọkọ́mọ mọ̀ ní ọ sọ̀rọ̀ yìí lásìkò ètò kan eléyìí tó fi ń dúpẹ́ nígbà tó lọ sí ọ̀dọ̀ àwọn ẹ̀yà kan tí wọ́n pè ní àṣàrí eléyìí tó jẹ́ ti ìjọba àbílẹ̀ Toru ní ìjọba ìpínlẹ̀ Rivers gẹ́gẹ́ bí àwọn ìgbésẹ̀ eléyìí tó gbé láti pé gbogbo ìjọba àbílẹ̀ 23 eléyìí tí ń bẹ nípínlẹ̀ ọ̀hún òun náà lóde ní Wike wá bẹ̀rẹ̀ sí ní máa fi ẹ̀sùn kan Fubara ó ní kíni sẹ́ẹ̀rí bó ti wà yìí èèyàn kéèyàn ni o sẹ́ẹ̀sì ẹ̀rí gbogbo àwọn sẹ́ eléyìí tó pé ọ̀fà lémi lọ gẹ́gẹ́ bí iṣẹ́ àkànṣe ó ti wọ́gilé ẹ̀rí pé èèyàn kéèyàn lọ́mọkùnrin yìí nígbà tí ó tún ṣe bẹ́ẹ̀ tí ọmọ tẹ̀ wájú ó ní sẹ́ẹ̀rí ìyẹn tó ní ṣe pẹ̀lú kí ìjọba kó mọ̀ tẹ̀síwájú ó ní òun bóun ṣe wà yìí òun gba àwọn òṣìṣẹ́ eléyìí tó jẹ́ ọ̀dọ́ ọmọ ìpínlẹ̀ Rivers tátó 10,000 ṣùgbọ́n o ẹni tó ń gbéjọba lé lọ́wọ́ bó ṣe dé báyìí ọwọ́ gilé gbogbo wọn ó ní ẹ padà lé ọjà rẹ iṣẹ́ ìkínlẹ̀ gbà bẹ́ẹ̀ lọ́wọ́ tún
ṣe bẹ́ẹ̀ oníṣẹ́rí kó di méjì sẹ́tìrì pọ́ ọmọ burúkú ni nígbò tún ya ló tún tẹ̀wájú oníṣẹ́rí kẹ́ ẹ bá fẹ́ mọ irú ìwà tí èèyàn jẹ́ èyàn ó lè tètè mọ́ o ẹ̀fìn kankan dẹ́wọ̀n wò ó ní òun gbéjọba lé lọ́wọ́ òun wá dúró ó níbi òun ti wá dúró òun wá ní sórí ibi tí mo dé dúró yìí tẹ̀síwájú o láti ibẹ̀ ó ní ẹ mọ̀mọ̀ jẹ́ ń tàn yín sẹ́ẹ̀rí téèyàn bá fẹ́ gbádùn ayé ara rẹ̀ kéèyàn kúkú sí nǹkan tó bá fẹ́ sí kọ́mọ̀ pé òun ọ̀sẹ̀ nǹkan kan kò fẹ́ nìkan kan ó ní gbòun wá sẹ́ẹ̀kù ipe sórí ibi tá a dé dúró yìí járíkun torí ọlọ́run o ibẹ̀ ni kó o ti tẹ̀síwájú o sì gbọ́dọ̀ bọ̀wọ̀ fórílẹ̀-èdè nàìjíríà ṣùgbọ́n ẹ mọ́ kéje ń tàn yín lónìí tá à ń sọ pé ẹ ṣe wọn adúpẹ́ yìí gbogbo yín náà ẹ ti rí o torí pé ẹ dúró tì wá ní ẹ̀yin ọ̀yá àwọn kan tó yẹ pé bàbá ti kọ̀ ìtàn báyìí ní ti ń bẹ lọ́kàn wọn òun náà wọ́n fẹ́ ṣe ẹ wá wo tó ṣẹlẹ̀ lónìí ṣé irú ẹni téèyàn wò sòsùn téèyàn fi sípò ìpọ́yà mọ̀ ṣe yìí ṣérú wọn ni wọ́n wá padà ń ṣe tó dáa kìí ṣe gbogbo ẹni téèyàn ti torí wọn faragbọ́ta kìí ṣe gbogbo irú wọn náà ni wọ́n ṣe tá àti faragbarú ẹ̀ fún èèyàn ẹ wò ó ẹ mọ̀mọ̀ jẹ́ ń tàn yín ẹ ńgbà tó o bá fìyàn síbi iṣẹ́ tó yíṣẹ́ padà tó náà sọ lẹ́sẹ̀kẹsẹ̀ pé wo mọ̀ ń lọlé lọ sún ọjà rẹ ẹnìkan ò lè pẹ́ nìkan ó ní dèdè ń tó ṣẹlẹ̀ lọ́dọ̀ Fùbárà òun lẹ́rí yẹn o ní Wike bá sọ ọ́ di mímọ̀ ó ní sẹ́rí in táwọn èèyàn máa fi ń san ẹ̀san oore fún èèyàn ó ní ibi ni o lásìkò tá a wà yìí nígbà tó ń dúpẹ́ ó ní ṣùgbọ́n gẹ́gẹ́ bí ẹnìkan òun ò ní fi ibi sanre o ire náà báyìí wọ́n mọ̀ fi sanre ó ní ìdírè tó ń fi ṣe padà wá o ipe ẹ ṣe o ẹ kú fẹ́ tẹ́ ẹ jẹ́ alátìlẹyìn ẹ sì ṣe wọn o láti bí ọdún mélòó kan sẹ́yìn tẹ̀tí ń tẹ̀lé ẹ wo wọn fẹ́ pẹ́ jù lórí ẹ lọ nú ìwé ìròyìn Daily Trust eléyìí tó gbé jáde ipe Wike rèé o ó ṣe àpèjúwe Fùbárà ó ní ọmọ burúkú ni. tó bí wọ́n ti rí i nì jẹ́ kẹ́mi ọ sáré lọ mú o ó kú mọ̀ pé bí wọ́n bá ń sọ pé ìwọ náà ọ̀dà ìwọ náà ó láǹfààní láti níbi tó ọ̀dà sí orílẹ̀-èdè Nàìjíríà rẹ o tó yẹ kó orílẹ̀-èdè Togo orílẹ̀-èdè Niger àti orílẹ̀-èdè olómìnira Benin ni wọ́n mọ̀ jẹ́ lówó eléyìí tó bílíọ̀nù 15 náírà tó jẹ́ owó náà mọ̀nàmọ́ná ìwé ìròyìn The Punch òun ló gbé jáde láàárọ̀ yìí o gẹ́gẹ́ bí wọ́n ṣe gbé jáde wọ́n ní orílẹ̀-èdè Togo Niger àti olómìnira Benin ni wọ́n mọ̀ sẹ́ pé àgbáríjọpọ̀ owó tó mílíọ̀nù lọ́nà 17 ó lé ní ẹgbẹ̀rún lọ́nà ẹgbẹ̀rin owó dọ́là òun náà mà ló jẹ́ pé ó ṣe déédéé bílíọ̀nù 15 owó náírà òun náà ló jẹ́ pé bá a bá gbé e lélẹ̀ ní tó ní ṣe pẹ̀lú ìlànà ṣẹ́wó lójú ọjà pàṣípàrọ̀ lónìí wọ́n lówó kí wá ni o owó náà mọ̀ ní wọ́n ní wọ́n jẹ́ owó náà mọ̀nàmọ́ná eléyìí tó ní ṣe pẹ̀lú bá a ṣe ń pínná fún wọn láti orílẹ̀-èdè Nàìjíríà bọ́ sọ̀hún iléeṣẹ́ eléyìí tó ń rí sí ìdarí pínpínná lórílẹ̀-èdè Nàìjíríà NEC àwọn máa sọ̀rọ̀ yìí di mímọ̀ o wọ́n nínú tó ní ṣe pẹ̀lú àbájáde ìkópa wọn lábala kẹtọdún 2025 òun náà mọ̀ ní iléeṣẹ́ náà ti gbé jáde o ìpèsè ẹ̀dá àwọn orílẹ̀-èdè mẹ́tẹ̀ẹ̀ta yìí tẹ́jú oníbàárà orílẹ̀-èdè Nàìjíríà òun náà ló yẹ pé tá a bá wo ìwé náà eléyìí tá a fi sọwọ́ fún wọn òun náà ló jẹ́ mílíọ̀nù lọ́nà 18 ó lé ní ẹgbẹ̀rún lọ́nà 19 eléyìí tó jẹ́ owó dọ́là tó yẹ pé a bá sì gbé sójú ọjà náà ẹ rí i pé n tá a ṣe nu o wọ́n là pín iná yìí a sì wá ṣe bẹ́ẹ̀ a dáná náà padà tó sì jẹ́ pé owó tí wọ́n san fórílẹ̀-èdè Nàìjíríà nínú owó eléyìí tán lè san nínú owó gbèsè tí ń bẹ lọ́rùn wọn yìí òun náà ló jẹ́ mílíọ̀nù 7 ó lé ní ẹgbẹ̀rún lọ́nà 15 ó lé ní 100 kan eléyìí tó jẹ́ ti owó dọ́là tó sì jẹ́ pé wọ́n wá mú wọ́n mú mílíọ̀nù lọ́nà 11 ó lé ní ẹgbẹ̀rún lọ́nà 60 eléyìí tó kù tó jẹ́ tówó dọ́là wọ́n kú ọrùn wọ́n ní wọn san o wọ́n wá ní tòun tẹnu ẹ̀ òun náà ló yẹ pé àwọn iléeṣẹ́ ọ̀hún àwọn orílẹ̀-èdè ọ̀hún òun náà ló yẹ pé wọ́n tún ní gbèsè míì ńlẹ̀ eléyìí tó tún ṣe àfihàn rẹ̀ wípé mílíọ̀nù 14 dọ́là ó lé ní ẹgbẹ̀rún lọ́nà 7 òun náà ló jẹ́ pé wọ́n tún sọ pé tọ̀ nínú owó eléyìí tó yẹ pé wọ́n san tẹ́lẹ̀ tó jẹ́ pé wọ́n sì san wọ́n san mílíọ̀nù 7 ó lé ní ẹgbẹ̀rún lọ́nà 64 ni wọ́n san nínú mílíọ̀nù 14 dọ́là o eléyìí tó jẹ́ pé ní tó ní ṣe pẹ̀lú mílíọ̀nù 6 ó lé ní ẹgbẹ̀rún lọ́nà 23 owó dọ́là ó tún wà ńbẹ̀ ìwé ìròyìn The Punch ló bá sọ pé sẹ́rí gbèsè ọ̀hún òun náà ló yẹ pé láti ìpele eléyìí tó jẹ́ tọdún ọ̀hún òun náà wá kó gbẹ̀ jọpọ̀ ló wá jẹ́ pé ńgbé òdì ìpele kẹta ọdún 2025 ọ̀hún òun náà ló jẹ́ pé ntọ́ wà ńlẹ̀ lásìkò yìí òun náà ló jẹ́ bílíọ̀nù lọ́nà 15 ó lé ní mílíọ̀nù lọ́nà 40 owó náírà tó yẹ pé tí wọ́n bá ṣẹ́ owó ọ̀hún eléyìí tó jẹ́ mílíọ̀nù lọ́nà 17 ó lé ní ẹgbẹ̀rún lọ́nà ẹgbẹ̀rin eléyìí tó jẹ́ $17.8 million wọ́n ní tí wọ́n bá ṣe pẹ̀lú ìlànà pàṣípàrọ̀ eléyìí tó jẹ́ ẹgbẹ̀rún kan ó lé ní irinwó lé ní náírà 15 $1,425 naira per dollar wọ́n ní tí ó fún wa rèé o wọ́n wá tẹ̀ wájú wọ́n ní sẹ́rin tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ náà tá a fún àwọn orílẹ̀-èdè olómìnira Benin orílẹ̀-èdè Niger àti Togo yìí ó dàbí pé ìgbésẹ̀ tó kù tí wọ́n fẹ́ gbé lásìkò yìí àwọn ò tí ì lè sọ ò ṣùgbọ́n gbèsè tí ń bẹ lọ́rùn wọn òun làwọn kà síta yìí
gbádùn ẹ lọ nú ìwé ìròyìn Punch ètò gbé jáde wípé ẹni tá a ní ọ̀dà ó tún níbi tó dáa sí o. Togo, Niger, ilẹ̀ olómìnira Benin wọ́n jólèdè Nàìjíríà ní owó bílíọ̀nù lọ́nà 25 owó náà mọ̀nàmọ́ná. Punch ló gbé jáde. bó ti rí lọ́dọ̀ tiẹ̀ kọ́ lórí lọ́dọ̀ tèmi o. ìwé ìròyìn Vanguard ni mo náwó gan látàrí ètò ìdìbò àpapọ̀ ọdún 2027 ẹgbẹ́ òṣèlú PDP làwọn eléyìí o kì í ṣe APC. àwọn agbọ̀n kan nínú ẹ̀ ni wọ́n ti ṣe bẹ́ẹ̀ tí wọ́n ti ń bá Obi àti Àtíkù sọ̀rọ̀. wọ́n ní wọ́n fẹ́ bá wọn sọ̀rọ̀ ní o. bó o ní Vanguard ṣe jábọ̀ rẹ̀ wọ́n ní sẹ́rí láti lè rí pé alátakò eléyìí tó gún mọ́ tó lẹ́sẹ̀ ńlẹ̀ tó lẹ́yìn nínú dáadáa eléyìí tí ó lè kojú ẹgbẹ́ òṣèlú All Progressives Congress APC nínú ètò ìdìbò àpapọ̀ lọ́dún 2027 ẹgbẹ́ òṣèlú PDP lẹ́kùn gúúsù lábẹ́ alága wọn Emmanuel Ogidi òun náà mọ̀ sọ pé lọ́wọ́ tán wáyé o wọ́n ti ní lọ́kàn wípé ìpàdé eléyìí tó lágbára jẹnjẹn àwọn fẹ́ ṣe o pẹ̀lú ẹni tó ti gbà kan rí jẹ́ adíje gẹ́gẹ́ bí aláṣẹ láti inú ẹgbẹ́ òṣèlú náà sípò aláṣẹ lórílẹ̀‐èdè Nàìjíríà Alhaji Atiku Abubakar àti ẹni tó wá láti inú ẹgbẹ́ òṣèlú Labour nínú ètò ìdìbò àpapọ̀ ọdún 2023 Peter Obi wọ́n ní sẹ́rí àwọn méjèèjì àwọn láti bá wọn sọ̀rọ̀. Àtíkù òun náà ló yẹ pé ẹgbẹ́ òṣèlú PDP ló ṣe àgbéjáde rẹ̀ lọ́dún 2023 2019 tó ti jẹ́ pé Obi lọ́dún 2019 ọ̀hún òun náà ló jẹ́ igbákejì rẹ̀ wọ́n wá sí àfihàn rẹ̀ wípé lọ́wọ́ yìí ihun tó ní ṣe pẹ̀lú pé wọ́n fẹ́ ṣe àgbélélẹ̀ ẹni tí ó jẹ́ igbákejì aláṣẹ orílẹ̀-èdè Nàìjíríà náà tẹ́lẹ̀ lọ́dún 1999 sọ́dún 2007 ipò ti fi ojú òpó lẹ̀ eléyìí táwọn ti rí bẹ́ẹ̀ ńlọ́jẹ́ pé Àtíkù àti Obi òun náà ló yẹ pé wọ́n ti darapọ̀ mọ́ ẹgbẹ́ òṣèlú ADC lásìkò tá a wà yìí nígbà tó ń sọ̀rọ̀ lójú òpó kànnì amóhùnmáwòrán ti Channels lórí ètò eléyìí tán ṣe lásàlẹ̀ àná ní Ògidì ti sọ di mímọ̀ wípé ọ̀rọ̀ ń lọ lábẹ́nú o lórí ìbásọ eléyìí tí àwọn lè bá wọn sọ láti rí pé ẹgbẹ́ òṣèlú APC òun náà ni ó ní ipa eléyìí tó lágbára ẹgbẹ́ òṣèlú PDP ni ó ní ipa tó lágbára láti kojú ẹgbẹ́ òṣèlú APC nínú ètò ìdìbò àpapọ̀ eléyìí tí ń bọ̀ lọ́dún 2027 ọ̀ẹ́nisẹ́rì ìyẹn tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ tó sọ yìí òun náà ló yẹ pé ó ti bẹ̀rẹ̀ sí ní máa mú èsì wá látọ̀dọ̀ àwọn tó jẹ́ alátìlẹyìn Peter Obi àwọn Obedient Movement àti àwọn tó jẹ́ ti ADC ipe kíni ń sọ ọ̀rọ̀ wo ọ̀fẹ́ mọ́ ṣẹ́jú sátìkú àtòbí kán padà sínú PDP kò sí ń tọ́jọ́ o ṣùgbọ́n o nígbà táwọn tó yẹ pé Obedient táwọn sọ̀rọ̀ wọ́n ní sẹ́rí PDP wà nù lásìkò yìí wọn ò lè ṣẹ́jú sóbì kọ́ padà ṣẹ́ẹ̀sì wárí ẹgbẹ́ òṣèlú ADC ńlá ń wá ní inú ìyàlẹ́nu mọ̀ ló jẹ́ o ipa àwọn àgbàgbà ẹgbẹ́ òṣèlú méjèèjì eléyìí tán fẹ́ ẹgbẹ́ òṣèlú ilẹ̀ tán wá sọ́dọ̀ àwọn làwọn kan wá ní lọ́kàn pé wọ́n padà sọ́dọ̀ títà níbo kò sí ń tọ́jọ́ o ẹ gbádùn ẹ lọ sínú ìwé ìròyìn Vanguard eléyìí tó gbé jáde wípé látàrí ètò ìdìbò àpapọ̀ ọdún 2027 ẹgbẹ́ òṣèlú PDP àwọn agbọ̀n kan nínú ẹ̀ wọ́n ti ń wá ọ̀nà láti bá Obi àti Àtíkù sọ̀rọ̀. Vanguard ló gbé jáde. ó yẹ kí wọ́n lè fi sí pé kò jọ láké kò jọ lóko. èmi ò mọ̀ ọ̀yà kí ló mú bẹ́ẹ̀.